Ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré TAMPA lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Bọ́lájí Àmúsàn, ẹni tó pèèyàn mọ̀ sí Mr Latin, àti ẹgbẹ́ TAMPA ìyẹn ẹgbẹ́ àwọn òṣèré tíátà, wọ́n mà ti gbé ìgbésẹ̀ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin gbajúmọ̀ ọ̀gá onímọ́tò Èkó ni Alhaji Gani Oyèdépò, ẹni tó pèèyàn mọ̀ sí Koko Zaria, àti gbajúmọ̀ òṣèré aláwàdà ni Bàbá Láwórì, tó sì jẹ́ pé Mr Latin àti ẹgbẹ́ òṣèré ti kọ lẹ́tà sí Láwórì pé àwọn wà lẹ́yìn o gbogbo ìgbésẹ̀ tó bá sì fẹ́ gbé lórí lọ́nà òfin láti rí ìdájọ́ òdodo lórí bí Koko Zaria ṣe ṣe ni làwọn wà lẹ́yìn ẹ̀ gbàgbàgbà. ẹ rántí pé inú ọ̀sẹ̀ ni Bàbá Láwórì máa dariwo ńlá sílẹ̀ nígbà tó ṣe fídíò tó kéde wípé níbi tóun ti lọ ṣe atọ́kùn ètò UMC ní òde àríyá kan níbi tí wọ́n ti ń ṣayẹyẹ ìdímọ́dé ní ìpínlẹ̀ Èkó, níṣẹ́ ni Koko Zaria ló ránṣẹ́ sí òun pé kóun wá rí òun, tó sì ń fẹ̀sùn kàn òun pé kí ló dé tóun kò dárúkọ òun mọ́ ara àwọn èèyàn pàtàkì tó wà níbi ayẹyẹ náà, tóun kò sì máa yin òun bóun ṣe yin àwọn ògo onímọ́tò àtàwọn èèyàn pàtàkì míì tó wà lórí ìjókòó. Láwórì ni bóun ṣe bẹ Koko Zaria tán tóun ní kó máa lọ làwọn ọmọ Koko Zaria yàbò òun, tí wọ́n sì fi ìgò fọ́ òun lórí èyí tóun fi balẹ̀ sí ilé ìwòsàn. Bó tilẹ̀ jẹ́ pé Koko Zaria ti fèsì pọ́rọ̀ kò rí bẹ́ẹ̀ o, kódà tó ní owó àrùn ìlú tó ná lé Bàbá Láwórì lórí nítorí pé àwọn súnmọ́ ara àwọn sì ti jọ ṣe tíátà tipẹ́, tó sì ní òun gán tó sọ pé àwọn wo ni Bàbá Láwórì iṣẹ́ ìtàn ń bájà tó fi wá di wípé wọ́n ń ṣe é léṣe. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ di ọ̀rọ̀ òfin tó ti fẹ́ fi ọlọ́pàá gbé Koko Zaria láti jẹ́ kí orí ìdájọ́ tó yẹ lọ́nà òfin. Eléyìí gan ni Mr Latin àti ẹgbẹ́ TAMPA nọ́mbà ti dá sí, tó sì ti fi lẹ́tà ránṣẹ́ sí Bàbá Láwórì wípé àwọn wà lẹ́yìn ẹ̀bí ike o, àti pé gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé pàápàá lọ́nà òfin, bóyá à ń gba agbẹjọ́rò ni, gbogbo ẹ̀ làwọn yóò ṣàtìlẹ́yìn fún un láti rí i dájú wípé ìyà kò jẹ́ lọ lọ́nà àìtọ́, àti wípé láti rí i jẹ́ kó mọ̀ wípé ọmọ ẹgbẹ́ dáadáa ni, àti pé gbogbo ẹni tó bá ti jọ́mọ ẹgbẹ́ tó farajìn fẹ́gbẹ́ TAMPA àwọn kò ní fi wọ́n sílẹ̀, àwọn yóò sì máa gbìjà wọn.